dùgbẹ̀dùgbẹ̀ kan mì lókè, dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí níbo ló máa já sí? Dùgbẹ̀dùgbẹ̀ yìí ó ti já síbì kan nílẹ̀ Yorùbá. Ẹ wo dùgbẹ̀dùgbẹ̀ yìí ó ti já sórí gómìnà kan. Ṣé bá a pa á láriwo àbá a pa á láriwo? Ọ̀rọ̀ tó bá gba bí ẹkún ẹ̀rín báyìí náà la fi rí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà, dùgbẹ̀dùgbẹ̀ ti já lulẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A sì kìlọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní awí kó tó dání àgbàlagbà ìjàkadì. A pa á láriwo fún ẹ̀yin gómìnà yìí, ṣùgbọ́n níṣẹ́ ló dàbí pé ẹ̀kọ́ tí ọ̀gbọ́n ẹ ti wò pé bóyá kò lè dọ́dọ̀ yín, ó ti wá dé ọ̀dọ̀ gọ́vùnà Adélékè báyìí. Ẹ má jẹ́ tàn yín, gọ́vùnà Abíọ́dún ẹ máa múra. Kí nìdí àti túmọ̀? Torí pé a gbọ́ wípé lábẹ́ àkàtà yín àwọn ọba kan wà tí wọ́n fi àwọn Fúlàní jọba jẹ Sẹ́ríkí lásìkò tá a wà yìí. Sẹ́ríkí náà sì lọ́ba Fúlàní. Tá a bá sọ pé wọ́n fi wọ́n jọba, wọ́n ti fi wọ́n jọba náà ni. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ẹ gbọ́ bí ẹ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Wọ́n pe agbègbè kan ní Àwòwò, ìlú Àwòwò. Níbo ni ìlú Àwòwò wà? Ìlú Àwòwò wà ní kété tẹ́ ẹ bá ti kọjá Wáàsímí tẹ́ ẹ lọ sílùú Abẹ́òkúta, tẹ́ ẹ bá gba ọ̀nà Ṣàngó, ibẹ̀ nílùú yìí wà. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tá à ń gbìyànjú àti kọ̀ǹfàmù, ṣùgbọ́n ó ti tó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti wá. Wọ́n ní on the 27 of December oṣù tá a wà yìí, kábíyèsí ọba Aláwòwò tìlú Àwòwò ó fẹ́ fi Fúlàní jẹ oyè ọba. Ìyẹn ni pé Sẹ́ríkí ní pé 27 of December. Ẹ̀yin tẹ́ ẹ bá wà lágbègbè yìí tẹ́ ẹ ń gbọ́ ètò yìí, ẹ jẹ́ á mọ̀ bóyá lóòótọ́ ni bóyá ọ ni wọ́n pa àwọn kábíyèsí. Àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiwa, àwa ò lè sọ pé ẹ ṣe fi èèyàn joyè, ṣùgbọ́n kí ni wọn ò bá kíyèsí? Torí ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ pé bí àwọn Fúlàní ṣe ń wọlé sádùúgbò yìí, débi wípé àwọn tó lóòtẹ́ẹ̀lì níbẹ̀, àwọn ara wọn ló kọ́kọ́ pariwo pé alàgbà pàfílíọ̀nù lóòtẹ́ẹ̀lì ni àwọn kan máa wà tí wọ́n jọ Fúlàní tí wọ́n náà àwọn ti fẹ́ wá gba róòmù lẹ̀. Àwọn tẹ wò wọ́n pé ṣé àwọn báńdíìtì náà fẹ́. Mo ní kí ló wọ́n fẹ́ fi ṣe wọ́n. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wádìí wọn dáadáa. Ó lè já wọn arìnrìn àjò lásán ni wọ́n, kí wọ́n má jẹ́ báńdíìtì. Ìyẹn sàní rárá, òun tiẹ̀ ti sọ fún àwọn ọmọ pé ẹni tó bá ti fi wà jọrú àwọn èèyàn báyìí, wọn ò gbọdọ̀ gbà wọ́n sí hòtẹ́ẹ̀lì tòun. Ìyẹn nírú àwọn agbègbè láti kí ló ń pe àdúgbò yìí, Wáàsímí lọ bá dá ti wọ ìlú Abẹ́òkúta. Àmọ́ wọ́n ní 27 of December unconfirmed report. Bó ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Irú èèyàn wo ni Fúlàní yìí? Òfin wo àbí ìlànà wo ní ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe ń gbìyànjú tó lórí ètò ààbò? Torí tá a bá ń sọ̀rọ̀ kí ìjọba ó gbìyànjú lórí ètò ààbò, ìpínlẹ̀ Ògùn ń gbìyànjú. Ìyẹn lábẹ́ àkóso gọ́vnà Abíọ́dún. Ẹ̀jẹ̀ amútẹ̀gàn káyọ̀ tẹ̀gàn kó. Torí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú. Tíjọba ò bá gbìyànjú lórí security, àṣírí pé wọ́n jíyàn gbé, wọ́n mú yàn, wọ́n mẹ́ni ó jíni gbé, wọ́n mẹ́ni ó kíni lórí, àṣírí yẹn ò ní máa tú. Ṣùgbọ́n torí pé wọ́n gbìyànjú lórí ètò ààbò, kódà wọ́n fún àwọn ọmọ tó jẹ́ ìran Yorùbá, àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Yorùbá níbẹ̀ láàyè láti ọpúrẹ́tì láwọn ibì kọ̀ọ̀kan láti rí wípé ètò ààbò dájú. Àmọ́ ṣé kìí ṣe ibi tí àwọn aráabí yìí máa gbà yọ sí wa rèé? Torí gbogbo ibi táwọn aráabí yìí bá ti jẹ Sẹ́ríkí, ó fẹ́ rí àbí pé ọ̀pọ̀lọpọ̀ gbà wàhálà máa ń bẹ́ẹ̀lẹ̀ ń gbọ́ ọba yá. Torí aláṣẹ ni wọ́n. Ẹ rántí ìlú Gàngán.
bẹ́ẹ̀ padà lọ ẹjá padà wá sí ìlú Ìbàdàn bí Ìbàdàn ṣe gbóná tó, bó ṣe gbórí tó, bó ṣe ti pẹ́ tó. Síbẹ̀ náà ara àwọn sẹ́ríkì yìí ló fẹ́ fún Ṣèyí Mákindé ní wọjẹ níjọ́sí tí wọ́n ní kó kó àwọn ọmọ Fúlàní kó kó wọn sáàárín Àmọ̀tẹ́kùn kó tó di pé a pariwo nígbà náà. Ọpẹ́lọpẹ́ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó gbéṣẹ̀ ọba Ọlákùlẹ́yìn, òun lọ bàbá yìí ló gé bá bòònù àwọn kọ̀ọ̀kan nínú àwọn Fúlàní yìí, torí nílùú Ìbàdàn àtìrí ẹni tó jẹ́ pé Fúlàní ní jẹ baálẹ̀, wọn ò tiẹ̀ pò ó ní sẹ́ríkì, baálẹ̀ náà ń pè é, tó sì ń kọ̀ǹtró àwọn baálẹ̀ Yorùbá gangan. Ṣùgbọ́n kábíyèsí ọba Ọlákùlẹ́yìn níwọ̀nba oṣù tí wọ́n lò lórí àpèrè, gbogbo ilé iná bá wa mójútó, léyìí tá a mọ̀ wípé ọba tó wà ń bẹ̀ ọ̀jọ̀gbọ́n Ọládọjà Adéwọ̀lú Abdulrasheed Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun kò ní padà lọ fi wọ́n jọba. Ibẹ̀ kọ́ là ń lọ lónìí, ibi tá à ń lọ gangan rèé. Ẹ dákun ẹ bá wa béèrè nílùú Àwòwò ọba tó fẹ́ fi ìyẹn jọba tó jẹ́ Fúlàní tí wọ́n pè sẹ́ríkì. Irú sẹ́ríkì ìwò nírú àsìkò tá a wà yìí, ṣé yóò ní fún àwọn Fúlàní láàyè láti wá worú ìlú yìí, kí wọ́n worú igbó tó wà ń bẹ̀, kí wọ́n gbogbo èmi rò pé gbogbo àwọn nǹkan báyìí ni yóò yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn kábíyèsí wa lásìkò yìí. À ń fi Fúlàní joyè lásìkò yìí, mi ò rò pé yẹ kó wáyé, mo rò ní òun. Èyí ò bẹ́ẹ̀ tí mo fẹ́ rán yín létí nǹkan kan. Wọ́n jẹ oyè kan nílùú kan tí wọ́n ní kọjá ní òkè Ògùn, mo fowókọ bò lóyè láṣìírí nítorí ìjọba ààbò. Fúlàní náà lọ jẹ́ lọ́dún tá a wà yìí. Ní kété tí wọ́n ti joyè yìí tán, nílùú yìí ti dìlú aláriwo dọ̀là ọ̀sẹ̀ tí wọ́n ti ń pariwo pé àwọn sọ̀spẹ̀tì. Kété wọ́n joyè yìí tán ọ̀pẹ́ tálàfin tìlú Ọ̀yọ́ fi pariwo pé tó ẹ wá o, àwọn báńdíìtì ti wọnú igbó ọ̀dọ̀ òun. Léyìí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìrànlọ́wọ́ àwọn kábíyèsí tí wọ́n kógun nígbà náà lọ́hùn. Ọ̀sẹ̀ kejì sígbà tí wọ́n jẹ àwọn tó bá mọ ìlú tí mò ń sọ yìí, wọ́n á kọ sí comment section, èmi ò ní dákọ̀ ọ̀rọ̀ kan. Lóòótọ́ ni wọ́n ní kábíyèsí ọ̀gbà kò fẹ́ gbà, ṣùgbọ́n agbára tó gba agbára lọ sọ pé kí kábíyèsí dákẹ́ kó máa wò. Àwọn ẹlẹ́sìn ló fa àwọn èèyàn yìí joyè, wọ́n ní wọ́n wá látòdìdí Àbújá káàkiri ni wọ́n ti wá láwọn èèyàn jàǹkànjàǹkàn. Kódà bá a ṣe gbọ́, wọ́n ní bóyá sẹ́nítọ̀ wà nù wọn, ṣùgbọ́n Fúlàní ní gbogbo wọn. Lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wà láti dé àwọn ìlú yìí gangan pariwo báyìí. Àmọ́ lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ibi tí mò ń lọ gan nítorí àsìkò, àwọn ajínigbé wọ́n ti ya wọlé, wọ́n ti ya sílé gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun as express. Ẹ gbọ́ bó ṣe sọ, Adémọ́lá Adélékè ti pariwo síta o wípé àwọn ajínigbé ti dé sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni wọ́n wá ṣe? Ṣé wọ́n wá kí bàbá ni? Governor Adémọ́lá Adélékè of Osun State has expressed concern over the threat of bandits infiltrating into the state from neighboring Kwara, calling on Nigerian Army to sustain and intensify its operation along the border area. The governor made the appeal on Saturday while speaking at the passing out parade of the 89 regular recruit intake head at Nigeria Army Depot, Osogbo. Describing the ceremony as a significant in the national security, Adeleke said they underscored the crucial role of the military in safeguarding Nigeria's territorial integrity and defending the Constitution. He commended the Nigerian Army for its decade of service in maintaining both internal and external peace, noting that the Army, working with other services
The police and security agencies are remain centered and containing terrorism and banditry and commanding conflicts. For us as a state governor, we have enjoyed a very close partnership. Ìyẹn kọ́ lọ́kàn wá very close partnership tẹ́ ẹ̀ bá àwọn enjoy. Ohun tó kàn wá gangan rèé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Gọ́vùnà Adeleke ti jáde títí wọn. Ṣé bẹ́ẹ̀ báyìí bá gbàgbé pé à ń kìlọ̀ à ń sọ títí fún àwọn gọ́vùnà yìí wípé o kíní yìí ó ń kiri kí o ìgbà tó bá máa kiri dọ́dọ̀ yín Ọlọ́run ò ní jẹ́ kó bá yín nínú lójijì pàápàá jùlọ ẹ̀yin ìlú tí ẹ súnmọ́ ìlú Kwara nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ní Zamfara ní kíní lókè Ọya lọ́hùn-ún à ń pariwo láti bí ọdún díẹ̀ sẹ́yìn ibi táwọn ará bí ìbá jẹ oúnjẹ ibẹ̀ yẹn tán ilẹ̀ yìí ló kùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí ọ̀dá wa lóhùn ọ̀pọ̀ wọn nítorí pé wọ́n ń pariwo Yorùbá nation ni wọn ò lè délẹ̀ wa láéláé ó ti dé báyìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo ṣáà máa fi iná sórí òrùlé ká máa sùn ẹ̀yin àgbàlẹ̀ òwe lẹ́bọ̀ ẹni òkèèrè lólójú jíjìn ló ti mẹ́kún sùn ojú ti wá òjì àmẹ́kún sùn lókèèrè àtìmọ́ sùn nítòsí ọwọ́ àdòdì pé ìgbà tí wọ́n wọlé tán làwọn bẹ̀rẹ̀ sí ní mẹ́kún sùn gbogbo ìgbà tá à ń sọ yìí ni wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ stéètì mi ò dá stéètì mi tí ẹ̀ dálẹ̀ wọn ò tẹ̀ kó ní iṣẹ́ lé wọn lọ́wọ́ débi pé wọ́n kàn wọ́n bá àti èlò fúnra ara àwọn ọmọ ìlú àwa sọ ń gbà yẹn ni wọ́n kó wọn pòpò wọn káàkiri ìbọn tí wọ́n máa fi ń yìn sí Ọ̀yà ìrìn sápárò òun ni wọ́n ń dì lọ́wọ́ káàkiri. Now gẹ́gẹ́ bí èèyàn bàbá ẹ̀yin màmá nínú ilé ní ìsìn gómìnà ń pariwo pé wọ́n ti wọlé sí Ọ̀ṣun kò sí stéètì tí wọ́n ti máa wọlé sí nílẹ̀ Yorùbá ìgbésẹ̀ wo ẹ bá ń béèrè ní comment section ìgbésẹ̀ wo lẹ́yìn gómìnà yìí gbé ẹ ká lọ sí ìpínlẹ̀ Èkó mi ò rò pé 50% àwọn tó wà lẹ́kọ̀ọ́ ní ìsinyìí tí wọn kì í bá ṣe Fúlàní bẹ́ẹ̀ ni àwọn agbègbè kan wà tèmi máa ń sọ fún àwọn èèyàn pé wọ́n sọ bẹ́ẹ̀ mo nírọ́ ni ẹ lọ sálábàlágò ẹ lọ sí Mile 2 ẹ lọ sí Festac ẹ lọ sí Ẹ̀pẹ́ ẹ dé Badagry àtàwọn agbègbè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé Fúlàní ń bẹ nílẹ̀ yìí ẹ kọjá lọ sí eré àwọn Ọ̀kọ̀tún Mushin Agége àwọn Agége tẹ́ ń wò yìí àwọn Fúlàní àwọn málà tó ti pẹ́ ló wà ń bẹ àmọ́ àwọn Fúlàní náà ti wọlé ṣe irú àwọn Agége tí táwọn wà ń káńsù bẹ́ẹ̀ ni àwọn Fúlàní àwọn málà àwọn kan wà tó jẹ́ ìran Nàìjíríà tá a jọ wà bí àwọn yẹn bá wà nínú ìjọba kò tí ì burú jù àmọ́ àwọn tó wà látẹ̀jẹ̀jì àwọn àjèjì gbogbo yìí àwọn ará bí yìí padà gbàbọ̀dé fún wa ni ìdí tá a fi ń lòdì sí wọn rèé torí wípé bọ́ba ìdélẹ̀ ní ìsìn inú fún àyàfó lókun táwọn èèyàn fi ń rìn lọ́nà Abẹ́òkúta ìbẹ̀rù bójú ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn èèyàn mẹ́sẹ̀jì pọ̀ rẹpẹtẹ ẹ dákun o ẹ bá wa pariwo ẹ wo ẹ bá wa sọ síta o ẹ kábíyèsí alágbogbo ìkankan kábíyèsí oníkíní kan tẹni ó dé la mọ̀ ṣùgbọ́n èmi sọ fún wọn pé ẹjẹ́ àwádìí ṣé lóòótọ́ ni àbírọ́ ni wọ́n pa àwọn kábíyèsí torí ẹ̀ mo fi sọ pé unconfirmed report allegedly ni wọ́n allege bàbá torí mo mọ̀ pé gẹ́gẹ́ bí kábíyèsí ò ní fẹ́ kí ìlú òòtú kò sí ohun tí Fúlàní fẹ́ fún wọn tí wọn ò ní gbajúmọ̀ ní ọ̀jọ̀gbọ́n ni kó tó wá di wípé
wọ́n ní ó ń bọ̀ àwọn là á dẹ́ẹ̀tì láyé àtijọ́ láyé ìsẹ̀yìn ojú ìlà àmọ̀tọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o, títí ìgbà míì tá